ní ọ̀ǹdí 1 oṣù yìí òní mo bá wí ó wá dọ́ǹdí 2 tèmi lọ ṣọ́ọ̀bù ó wá kásọ sínú láìlọ́n bóun fẹ́ lọ gbàsọ fún dry cleaner ó wá gbọ́dọ̀ tí wọ́n lọ. ṣáájú àkókò yìí kí lọmọ yẹn máa ń bá yín sọ nípa bàbá rẹ̀. kò bá mi sọ anything rí but ọjọ́ tí mo mú lọ sọ́dọ̀ wọn nígbà tí mo délé mo wá ní ẹni tí wọ́n á pè mo kalẹ̀ mo sì tẹ̀ dáńpẹ́ ẹni tí mo mú wọn lọ bá ǹjẹ́ o mọ bó ṣe jẹ́ sí ẹ ó lóun ò mọ̀ mo ní ìyá bàbá ẹ ni o ó ní òkè dádì òun ńkọ́ mo ní bàbá ẹ ti kú o ó ní níbo náà sí dádì òun sí mo ní mi ò mọ̀ bẹ̀ torí wọn sọ fẹ́mi gangan pé bàbá rẹ kú débi pé màmá bi tán sí bí mo ṣe ṣàlàyé fún ní ọjọ́ yẹn nìyẹn tá a fi dalẹ̀ lórí ẹ̀ níyẹn mi àtọmọ ọmọ bá dáhùn pé àwọn tiẹ̀ níyà bàbá ni wọ́n bẹ̀rẹ̀ òun láti ìjọ ẹ̀ mo nígbà tí wọ́n wẹ́ pé tí ẹ bá yẹ pé ní tó ṣẹlẹ̀ tó jẹ́ kí n mú ọ dé ibi bẹ̀ ni o ẹni tí mo mú ọ lọ bá bàbá ẹ ni àwọn níyà bàbá rẹ̀ ó tán bó ṣe wá káṣọ tó wá lọ síbi bẹ̀ ọjọ́ tó dé bẹ̀ ọjọ́ yẹn náà wọ́n mú lọ sáyégún torí àárọ̀ ọjọ́ kejì tí mo dé ṣẹ́nsán yóò tó sọ fún mi pé kí fáwọn ní 24 hours òun ni mo dọ́dọ̀ wọn ní Kúdẹ̀tì tánà tí mo lọ sáyégún látànà tó sọ pé àwọn ò sì lé ń sìn yìí wọ́n dẹ̀ ti sáàbù wọn níwèé lẹ́ẹ̀mejì tí wọ́n wá kó tó di kó dorí afẹ́fẹ́. ẹ ṣeun ṣe mọ̀ pé. Ọmọ́táyọ̀ kẹ́gbàjarè wá sọ́dọ̀ Alhaji Dr. Yomi Hamzat ó ní màmá ọkọ òun wọ́n ti ń ṣagbára lò ó ní ọmọ tóun bí tóun fọ̀já àràpàn èyàn Bàsíìtì ó ló ṣàṣemáṣe nu lé lòun sì bá a wí bó ti ṣe tọ́ àti bó ṣe yẹ ó ní ká tó ṣẹ́jú pẹ́ ní Bàsíìtì ló bẹ̀rẹ̀ sí ń kó aṣọ ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ń kó sínú báàgì bẹ́ẹ̀ ni pé ó fẹ́ lọ kó aṣọ fọlágbàfọ̀ ó ní ká tó ṣẹ́jú pé ọ̀dọ̀ màmá ọkọ òun darí sí ẹ̀yìn èèyàn ó ní kìrìsìtẹ́nì lòun bẹ́ẹ̀ sì ni oníṣẹ̀ṣe ìyá ọlọ́ṣun ni màmá ọkọ òun jẹ́ ó ní lọ́gán tọmọ yẹn dọ́dọ̀ màmá ọkọ òun ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní filẹ̀kẹ̀ sí lọ́rùn tí wọ́n ń fi sí lọ́wọ́ wípé màmá yìí ẹ̀ mà ti ń gungi kọjá ewé ló bá ké gbàjarè wá sọ́dọ̀ Alhaji Dr. Yomi Hamzat wípé ọmọ òun ò gbọ́ràn sóhun lẹ́nu mọ́ o pé màmá ọkọ òun sì ní ràgàbó mọ́lẹ̀ ó lóun ti pàdánù ọkọ òun tipẹ́tipẹ́ ni o ní nǹkan bíi ọdún bíi 14 sẹ́yìn báyìí ó ní lọ́gán tọmọ yẹn pósù 9 àtìgbà náà lọ́kọ òun ti jáde láyé àtìgbà náà ló ti bẹ̀rẹ̀ sí ń dágbé tó ti ń dágbé tó ti ń dá sọ bẹ́ẹ̀ sì ni ọmọ tó ti ń tọ́ látijọ́ yìí ó ní màmá ọkọ òun tún fẹ́ gbàbọ̀dẹ̀ tí òun pọ́n bẹ̀rẹ̀ sí ń kọ́ ọmọ yìí nìkọ́kúkọ́ bẹ̀rẹ̀ sí ń kọ́ lẹ́sìn tí ó yẹ pé òun ò fọwọ́ sí ẹ wò ó Alhaji Yomi Hamzat ti dá sọ̀rọ̀ yìí lágbára ọlọ́ọ̀ba Èdùmàrè Alhaji lákàyìn òníjọba dákọ̀dábọ̀ yẹn wá súnmọ́ bíi ẹ gbọ́rọ̀ lẹ́nu màmá yẹn àtẹnu Ọmọ́táyọ̀ náà tó ké gbàjarè wá sọ́dọ̀ Alhaji Yomi Hamzat kí ni tọ́mọ náà rí lọ́bẹ̀ tó fi di pé kò fẹ́ padà wá sọ́dọ̀ màmá rẹ̀ mọ́ gbogbo ẹ̀ pátápátá lẹ́ ó láǹfààní láti gbọ́ nínú ilé tí mo mú wáyé ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí kẹ́ bá àwọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ wá ń comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dé ìnà pẹ̀nu ó yá ẹ̀ ń sọ níbẹ̀. ẹ kalẹ̀ ẹ bá ń súnmọ́ wájú kẹ́ gbẹ́nu sí máìkì yẹn kẹ́ ẹ sọ̀rọ̀ sókè kí gbogbo àgbáyé ó gbọ́ yín ẹ ti wá sórí ètò yìí tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. orúkọ yín. orúkọ mi ni Ọmọ́táyọ̀ Animasahun. Ọmọ́táyọ̀ Animasahun. bẹ́ẹ̀ni. láti. látàyégún. látàyégún. bẹ́ẹ̀ni. bó ni màmá tó jókòó lẹ́gbẹ̀ẹ́ yín bó lọ ṣe jẹ́. ìyá ọkọ mi. màmá ọkọ yín ni wọ́n. bẹ́ẹ̀ni. kí lẹ sọ lórí tó fi jẹ́ pé màmá wà lórí ètò lálẹ́ òní. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ọmọ mi Bàsíìtì ó ń gbé ọ̀dọ̀ mi so ó wá ṣẹ̀ mo wá bá wí mo nà ní ọ̀ǹdí 1 nígbà tó wá dọ́ǹdí 2 kémi lọ sí ṣọ́ọ̀bù bó ṣe wá kaṣọ sínú láìlọ́ọ̀nì yẹn ó wá dágbére inú ilé fún àwọn àbúrò ẹ̀ pé òun fẹ́ lọ gbàsọ fún dry cleaner ó wá sá lọ sọ́dọ̀ tí wọ́n ní Kúdẹ̀tì so ìgbà tó wá dọ́dọ̀ tí wọ́n ń Kúdẹ̀tì wọ́n wá mú lọ sáyégún. lọ́dọ̀ títí wọn. lọ́dọ̀ títí wọn. bẹ́ẹ̀ ni. ẹ ti wá wá káàkiri. mo ti wá wá káàkiri ìgbà tí mi rí ní Kúdẹ̀tì mo kọ́kọ́ lọ sí Ìdí Aró so ìgbà tí mo wá dé Ìdí Aró wọ́n wá ní kí n lọ sí nearest police station tó wà lọ́dọ̀ wa pé Sanyo ló wà sí ọ̀dọ̀ wa so mo tún wá lọ sí Sanyo mo lọ rìpọ́ọ̀tù àwọn náà wá ní kí n wá the next 24 hours pé òun ni àwọn tó lè ní nǹkan kan táwọn máa ṣe sí òun ni mo ṣe wá wò wípé mo ti mú lọ sọ́dọ̀ wọn lẹ́ẹ̀kan rí torí kò kí n dọ́dọ̀ wọn tẹ́lẹ̀ kò gbé bẹ́ẹ̀ ọ̀dọ̀ mi ló ń gbé láti bébì so mo dẹ̀ tí mo lọ lẹ́ẹ̀kan nígbà tí wọ́n fẹ́ wọ GS1 ní first time yẹn so mo wá wò pé bóyá ó lọ síbẹ̀ òun mo ṣe lọ nígbà mo wá débẹ̀ mo wá bá àbúrò ọkọ mi so àbúrò ọkọ mi ló wá sọ wípé ó sọ fáwọn pé èmi mo lé òun kúrò nílé lòun ṣe wá sí bíbá yìí pé kí láriwo táwọn wá tí mò ń pa pé sáwọn wá fóògùn fa ni pé ó ti lọ sọ́dọ̀ mọ́mí òun láyégún
olúwa gbé mi dórí ètò. ẹ wàá dọ́dọ̀ mọ́ mi láyégún àbẹ́ lọ́bẹ̀. èmi ò dé ọ̀dọ̀ wọn láyégún torí mi ò mọ bíbẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni lẹ́yìn kúdẹ̀tì yẹn nìkan. kúdẹ̀tì ni mo mọ̀ tó jẹ́ ilé ọkọ wọn. ọkọ ti yín kọ́. bàbá títí tiẹ̀ tí mo bí fún wọn ti kú. bẹ́ẹ̀ ni. kí lẹ wá fẹ́. nǹkan tí mo fẹ́ ni wípé mo ní mo fẹ́ gba ọmọ mi padà. so wọ́n dẹ́ ní ìgbà tí wọ́n wá síbí báyìí ní ìjẹta yẹn wọ́n wá ti wá síbí báyìí lónìí torí jọ Monday ni wọ́n dá pé ká wá pé kí wọ́n wá ní tó wá di Monday. so wọ́n wá pè mí lọ́sàn-án pé wọ́n ti wà ń bí báyìí pé kí n máa bọ̀ wọ́n wá fẹ́ bá wa yanjú rẹ̀ ní abẹ́ pé ká mọ̀ dé orí afẹ́fẹ́ pé kán fi bá wa yanjú ẹ̀. wọ́n dẹ̀ gbogbo bá ṣe ń sọ fọ́mọ pé ṣé wàá padà sọ́dọ̀ ìyá ẹ̀ ó takú ó lóun ò gbọ́dọ̀ mọ́ mi òun mọ́ ni ó ṣàyàrí nǹkan òun ò gbọ́dọ̀ mi mọ́ kí ni nǹkan tó rí tó fi ní ògbé ọ̀dọ̀ ìyá rẹ̀ mọ́. ó sọ fún wọn wípé ìgbà tóun sọ fẹ́mi wípé kémi mú òun lọ síbi tí wọ́n sin bàbá òun sí èmi wà ń yí òun mò ń yí òun mò ń parọ́ mọ́ ya bàbá òun pé mo mọ sọ̀rọ̀ sí wọn mò ń bú wọn ìtorí ẹ̀ òun ò gbé ọ̀dọ̀ wọn òun ò gbọ́dọ̀ mi mọ́ ọ̀dọ̀ wọn lòun fẹ́ mọ́ gbé. mo dẹ̀ ní ó dáńgbà náà kò sọ ara torí gbà tẹ̀mí rí lọ́sàn bí mo ṣe dé bí báyìí mi ò kí n sọ lọ́sàn mi ò kí n sọ lọ́sùn muslim níbẹ̀ church ni mo mọ̀ ń lọ church náà mo dẹ̀ mọ́ mọ́hun náà lọ tóhun náà lọ. so gbà tí ó fi dé bí báyìí mo ti rí lẹ́kẹ̀ lọ́rùn ẹ̀ mo dẹ̀ ti rí lẹ́kẹ̀ lọ́wọ́ ẹ̀. so èmi dẹ̀ tí wàá decide pé kò sí wàhálà ńgbà tó ti lóhùn ò tẹ̀lé mi lọ mọ́ bóyá kó mọ̀ tẹ̀lé wọn lọ kí n kàn ṣe undertaking fún mi pé kò sí nǹkan kan tí yóò mú wọn aláwọn òṣèwé wọn ló gbé mi lórí afẹ́fẹ́ lálẹ́. ìyá wa ẹ kálẹ́ mà ẹ bá mi sọ̀rọ̀ sí kí níwájú yín ni mà. ẹ jèrè bàbá mi. ẹ ra ìyá wa mà. ẹ máa máa ṣe. àmì àṣẹ Ìdùmarè àṣẹ Ìdùmarè. gbogbo báyé ṣe ń fẹ́ yín wọn à ní fi yín lẹ́gbàá kọ̀ọ̀kan. àṣẹ Ìdùmarè. nítorí pé n tẹ́ ń ṣe fún wa gbogbo ayé ní dùn mọ́ àìwá ní dùn mọ́ kò ní jẹ́ tiyín. àmì àṣẹ Ìdùmarè. n tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé èmi ò kú gbélé níjọ́ tó wá látijọ́ ọkọ rẹ̀ ti kú ẹ má jẹ́ ń lọ títí látijọ́ ọkọ tiẹ̀ ti kú tọ́jọ́ ọmọ tèmi mi ìfojú kan ọmọ kò jẹ́ rí ọmọ rárá ó gbọ́ ọmọ sá fún mi títí tọ́mọ fi dàgbà. ọmọ ọdún mélòó ni ọmọ yẹn wà tó tí ọkọ wọn fi kú. ọmọ ń lọ bí ọmọ ọdún méjì. nígbà yẹn n fi ojú kọ ọmọ mi rárá kódà mo ṣe bí ọ̀dọ̀ ìyá rẹ̀ lọ́mọ wà mo tún yààyàn lọ tí wọ́n lọ bá wo ọmọ ń bẹ̀ sáà má ṣe pé ọ̀dọ̀ mi sá lọ bá wo àlàáfíà ọmọ wọn ní òsì lọ́dọ̀ ẹ̀ ṣé ń wà lọ ilé ọkọ tó fẹ́ pé mo wá wọ ọmọ bí ń lé lọ wọ́n mọ̀ pé mo wá da nǹkan lẹ̀ iṣẹ́ mi purọ́ mọ́ mi ìyá wọn fi jẹ mí ọmọ tó kú ìtòrọ́ ọmọ mi mọ́ sádàálẹ̀ mò ń wòye ọlọ́run ọba wálé lọ́ba ní ọmọ lọ sùkúù ọmọ ọ̀mọ̀wé wọn lọ́mọ ń rùnrùn kan olóòrùn kan bọ́ngbà tí ì ṣe pa àwẹ̀ mọ́ bó ni ó ṣe máa rùn ẹni tí wọn ò bá wẹ̀ mọ́ ìní máa rùn tí wọ́n mọ̀ pé ń rùn àyàn ṣùgbọ́n wọ́n wẹ̀ mọ́ bó ni ó ṣe á tún máa rùn àyàn ọmọdé ẹ̀sùn mọ́ mi mo gbóòórùn ara rẹ̀ ìrìn kó rùn nǹkan kan tó jọ bẹ́ẹ̀ ọlọ́dà tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àti kọ̀mọ̀wé àti ọmọwé sófin ilẹ̀ tó bá di Friday ibi má bá ṣẹ́dé ní orí ẹ̀ ọwọ́ amú ó sì lóò lè fọmọ́lẹ̀ tó bá wà lè fọmọ́lẹ̀ ńgbà náà n tí ń bá lágbára èmi náà ò fi lo àwọn tán jẹ́gbẹ́ mi n téèyàn bá ṣe é sírú ẹ̀ wọ́n bá mójútó tó bá di jọba ẹ̀ wàá gba tí wọ́n bá fún ọ tó lọ lò fún ọmọ ńlé ó sì lóò lè fọmọ́lẹ̀ mo ní ọmọ ọmọ lọ wàá ń jọba ẹ̀ wàá gba nǹkan báyìí mo ò sì rọ látijọ́ náà táyì pé mo rí ọ ni ní tí wọ́n rí bẹ́ẹ̀ lẹ́nu oṣù tọ́lọ́ ẹ̀ àbí ọ̀sẹ̀ bíi méjì sí ìsìn èmi ò sí nílé torí mi máa ń jáde káàkiri ni látijọ́ ọkọ mi ti kú ẹni tí mo lọ fẹ́ lẹ́yìn bàbá tiẹ̀ tó ti kú ọlọ́ọ̀ni ṣe gbowó ọlọ́ọ̀ni sọkọ̀ opó ni mò ń bá káàkiri wọ́n bá jáde ńjọ́ náà torí bí máa lọ ńjọ́ mi mo lè jọ́ mẹ́ta mo lè lọ́jọ́ méjì kó tó di pé ẹnìkan wá ṣe mí láàánú pé kí n má wulẹ̀ kiri ká mọ́ ní tí wọ́n mọ̀ jẹ ọlọ́ọ̀ni sọkọ̀ opó ọlọ́run ó ṣe àwọn ọmọ bá wọn ṣe ràn mí lọ́wọ́ mo dẹ̀ dálé mò ń wòye ọlọ́run ọ̀pẹ rẹ̀ ni mo bá rí kọ́ọ̀lù ni wọ́n bá ní kí n wá o ọmọ kan wà ń kú dẹ́tì wọ́n lọ́mọ ọmọ mi ni wọ́n lọ́mọ ọmọ mi bíi báwo èèwọ̀ náà wọn
ṣé Saheed ni àbí èwo ń bẹ̀ ṣé Kẹ́mi ló dé látẹ̀kọ́ ìtọ́ bá dé nù wọn kò sí ní tí ọmọ ibi mọ kọ́lé sí ní ayégún kọ́ mọ ọbọ̀ ń bẹ̀ ń bá sì sọ báwọn kọ̀pẹ́ rẹ̀ ó lọ bí ijọ́ kẹta rẹ̀ ni mo bá rí tó dé ṣẹ́gbẹ́ ló ti débẹ̀ látànà kí ló ń dúró mú ń bẹ̀ ta ló mú ọ wá mo wá pe ọkọ tèmi òun wà láyé kò tí ì kú tiẹ̀ tí mo fẹ́ lẹ́yìn tiẹ̀ ló kú mo wá pe bàbá tó bí bàbá ọmọ yìí ẹ ló bàbá alágbájá ọmọ rẹ mo rí ní ìsinyìí o wọn ò mọ kókó o ọlọ́mọ jẹjẹbi o ìmọ̀ tó ń ya rẹ jọ fapọ̀ o tí mi rí o bàbá rẹ̀ bá ní màsí tí ó wà wá bẹ́ẹ̀ o ṣé bẹ́ẹ̀ kan tó lọ́wọ́ pé nǹkan báyìí ní ọ̀kan náà ló ti mú wa àtijọ́ ti gbé lọ sórí ní tò ọjọ́ ń lójú o bàbá mi bá dáhùn pé rọ́ ni ìyá rẹ̀ mú dé tòsílé ni lọ́padà lẹ́yìn yóò sì àwa bá mi tó lọ́jọ́ fi tó ń létí o bàbá ṣe rìn bẹ́ẹ̀ o kí n sì tó dé ọmọ lòun ti pe nọ́mbà lẹ́ẹ̀mẹ́ta wípé àmọ́ rí lágbájá o kí ló ṣe tó fi dọ́dọ̀ ọyìn o wọ́n ní ògbésẹ́ẹ̀tì ìyẹn ìyá rẹ̀ wọ́n lọ́mọ ẹ̀ náà lò fún àwọn ní nọ́mbà tí wọ́n fi pè torí èmi ò gbélé a lọ bọ odò Ọ̀fẹ́ ibẹ̀ la lọ jọ́ kẹta la dé ìgbà ọmọ wa dé Kúdẹ̀tì ni mo sọ pé ọmọ ti dé ọ̀dọ̀ àwọn à ń sì pé nọ́mbà ìyá rẹ̀ kò gbé sẹ́ẹ̀tì o kódà ọmọ tí wọ́n bá ń lé tí ó mú tó pe sẹ́ẹ̀tì rẹ̀ ń bẹ́ ń ta tá a jọ wá táyì pé bọ́yá mo wà ń lé ni nígbà mo sì dé ó tójọ́ kẹta tí mo dé lọ́mọ pè mí pé tó wọ́n mú wè wá látàgídìgbò náà fi pè mí o àwọn ọba ti fọmọ́lẹ̀ fún mi o ọ̀dọ̀ àwọn ni ọba wà yún àbúrò bàbá rẹ̀ tó ń wá ń Kúdẹ̀tì mo ní ìwé bó kí n mọ̀ra n ò ní tí n ó mú bẹ́ẹ̀ kí n mọ̀ra n ò ra nǹkan kan ní àyẹ́ra nǹkan o ìyàwó ọmọ yín ti mẹ́jọ yín lọ bẹ́ẹ̀ mo ní kí ló dé wọ́n ní torí ọmọ tí à ń pè mí sí pọ́sáwọ́ ṣé lọ́wọ́ lọ sí ọmọ bíi mo wà láyégún ni òun ò gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ṣé bíbẹ̀ lọkọ rẹ̀ ti sí ìkìtà ìgbé lọ síbítù ṣé bíbẹ̀ náà ló ti agbọ́mọ kí ló dé tí ò wà tó fi adogun alágídígbòjé kò sí wàhálà ó mú un fẹ́ lọ rálàjì nu kò sí tó lé ń bẹ̀ èmi bá fi dá a lé wọ́n wá ń bọ̀ ǹjọ́ àlàmísì làwọn ọmọ pè mí pé ẹ má wulẹ̀ dààmú lọ o ìyá Bàsítì tó ti wà ní ọ̀dọ̀ àwọn láyégún o ń bá tún padà èmi àtẹ̀jẹ́ àtàjọ́ ń bọ̀ ń bá tún padà lé pé bọ́yá àwọn bá ń lé ká yanjú rẹ̀ kí n fa ọmọ rẹ̀ lé lọ́wọ́ lálàáfíà ní méde ìjọ yẹn ni wọ́n fi pè é wọ́n sì bá mi sọ̀rọ̀ mo ní èmi ò mọ nǹkan kan o èmi ò bá já o láti jọ́ ọkọ ẹ̀ ti kú ló ti gbọ́ ọmọ sá fún mi o n ò sì bínú o ìgbà mo ṣagbára pé kí n máa lọ rí lọ́dọ̀ ìyá rẹ̀ wọ́n ní òsì lọ́dọ̀ ìyá rẹ̀ o wọ́n ní ilé ọkọ tó fẹ́ lọ́mọ́mọ́ lọ o kò sì tọ̀nà kí n lọ ilé ọkọ rẹ̀ kí ni mo wá ṣe kò sí tí wọ́n sọ sí mi tí ọmọ ńlá o èmi ò lè lọ ilé ọkọ rẹ̀ o èmi bá dá a lé ni wọ́n fi á ní ká wá níjọ́ Jímọ̀ mọ́ wá Jímọ̀ jẹjọ lèmi wá síbí nígbà wá tó bá dijọ́ mẹ́jọ mọ́ bọ̀ òní lèmi pé àfi mo bí àwọn àbúrò bàbá rẹ̀ sọ pé ẹ̀ wá gbani wọ́n mọ̀ ń pariwo yín ní kọ́kọ́rọ́ alátẹ̀ mo ní kí n mọ rà ebi àti ní yọjú mo ti yọjú wọ́n ní ẹ sọ pé kì í ṣèjọ́ tí wọ́n ní ẹ yọjú lẹ yọjú èmi ọmọ ń parẹ́ wọn ò ṣerú ẹ̀ rí o n ò mọ bí wọ́n ṣe é ṣe o mo ní ọ̀dà ẹ̀yin ọmọ ẹ̀jẹ̀ ń gbọ̀nà mo fi ń gbọ̀nà mo fi ń bọ̀ kí wọ́n tó máa sọ pé ṣe bí mọ́ndé wọ́n ní ẹ wá èmi ọmọ tí ìmọ̀ kókó èmi ọkọ̀ n ò ṣerú ẹ̀ rí n ò sì dé àyìn rí lọ́jẹ́ kémi máa bọ̀ nígbà mo sì dé lónìí wọ́n bá mi pè é àtàgò 9 mo ti dé yìí látàárọ̀ mo fi dé àyìn pé bàbá ṣe fẹ́ yanjú rẹ ẹ gbà mí ẹ ṣàánú mi ẹ má jẹ́ yọ̀ jẹ mí o ẹ jọ̀ọ́. àmọ́ ẹ má sunkún mọ́ Ọlọ́run ní pa yín lẹ́kún mọ́ ẹ má sunkún. sọmọ mi lè wá mọ jìyà ká ẹ má sunkún ìyá ni mo ń jẹ ẹ má sunkún mọ́. ebi torí tí a ní mi kó lè bàbá wọn ẹ tí mo tún lọ fẹ́ tún kú ìyá ni tí ń jẹ mí yìí ẹ má sunkún mọ́. ọgbọ́n mọ sáwọn mi láti ìgbà tó pẹ́ ti kú ọwọ́ adé ìsìn ọwọ́ ni mo fẹ́ gbọmọ lọ́rẹ̀ ọmọ tí wọn ò rí láti gbọmọ ti kú ìyá lè fi jẹ mí. màmá ẹ má sunkún mọ́. torí pé lágbára jù mí lọ ní tẹ̀sí fún mi. Ọlọ́run lágbára jù gbogbo wa lọ ẹ ti gbọ́ ẹ má sunkún. ìyá Bàsítì kí ló dé tẹ́ ẹ jẹ́ kí màmá orí Bàsítì látìgbà tí bàbá rẹ̀ ti kú
tẹ́ ń gbé bá sí ti sá fún mi ń gbé bá sì ti sá fún wọn olóòtú. èmi àti bàbá ẹ̀ àjà àdìpátì ọ̀dọ̀ mi lọ́mọ wà láti 9 months station náà ti gbé ọmọ fún mi láti 9 months mo ti ń take care rẹ̀ bàbá rẹ̀ ò dẹ̀ tí kù tí wọ́n fi sọ fún mi wípé tí wọ́n ní access sọmọ tán bá béèrè fọmọ kí n gbé ẹ̀tọ́ mi gbọ́mọ lọ fún wọn mo wá gbọ́mọ lọ lákọ̀ọ́kọ́ nǹkan kò mú bàbá ẹ̀ ẹlẹ́ẹ̀kejì mo gbọ́mọ lọ pé kó dọ́mọ padà fún mi kó dọ́mọ padà fún mi òun lèmi fi padà gba station lọ pẹ́ni tán ní kí n gbọ́mọ fún kò dọ́mọ padà fún mi mọ́. ìwọ lọ wá gbọmọ lẹ o. so nígbà tí mi ò wá rí kó dọ́mọ padà fún mi mo wá gba station lọ padà ipe kò gbọ́mọ wá fún mi wọ́n wá ní kí n wá ibi tí ó gbọ́mọ lọ kí n wá bẹ́ẹ̀ kan òun náà fi wá júwe ọ̀dọ̀ wọn láyégún fún mi tí mo fi mọ̀ bẹ́ẹ̀ gbà yẹn ìgbà mo débẹ̀ mo bá lórí sickness apá tèmi náà jábọ̀ mi lè sọ anything owó sàn sọ fún mi ni pé kí n má jẹ́ kóhun kú báyìí ní tí n bá lè ṣe fóun kí n ṣe fóun nítorí tọmọ mi mo dẹ̀ ní kí nìkan tẹ́ fẹ́ ká ṣe ẹni tó ṣẹlẹ̀ ní wípé kò sọ wọn kan lọ yín báyìí bẹ́ẹ̀ kí nìkan tí mo fẹ́ ká yìí sí mo ẹja lọ hospital adẹ̀ lọ sọ hospital yín tí mo dẹ̀ ní lágbára mo ṣe nígbà yẹn mo ní tó ṣẹlẹ̀ ní wípé torí èmi ti wà lọ́dọ̀ tiwa lọ́dọ̀ àwọn ọmọ mi mo ní nǹkan tó ṣẹlẹ̀ ní wípé tó bá di next week má padà wá má wá wò ẹ̀dẹ̀ ní wípé kí n bá yín pe bàbá ọkọ mi pé torí tẹ bá pè wọ́n lè mọ̀ wá mo dẹ̀ pè wọ́n. a sọ bẹ́ẹ̀. àwọn màmá. bẹ́ẹ̀ ni torí àwọn àti bàbá ọkọ mi wọ́n jọ sí papọ̀ mọ́ wọ́n lè pè wọ́n lórí afẹ́fẹ́ kẹ́ gbọ́ mo dẹ̀ bá wọn pè wọ́n wípé àdáàdì wa o nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ sí Sodiq o wọ́n dẹ̀ ní pé àtàwọn bá yọjú torí tèmi ni o torí àwọn ti láwọn ò ní débẹ̀ pé torí ọmọ tí mo bí fún làwọn ò fi ṣe táwọn bá yín lágbára níjọ́ náà wọ́n sì pè mí pé àwọn sẹ́ndì 50,000 sí wọn ọkọ wọn ni wọ́n lè pè wọ́n sí wọ́n dẹ̀ pé àwọn sẹ́ndì 50,000 sí wọn mo dẹ̀ ní òkè kò sí wàhálà ó wá di wíìkì tó tẹ̀lé pé kí n lọ síbẹ̀ kí n lọ wò wọ́n ti gbé kúrò lọ hospital wọ́n náà sọ pé káwọn máa gbé lọ sí Adéọ̀yọ́ pé àwọn ò dẹ̀ ní owó lọ́wọ́ táwọn lọ náà ní Adéọ̀yọ́ làwọn fi dá padà sí ilé èmi dẹ̀ wà níbi tẹ́mi ti ń ṣiṣẹ́ nígbà yẹn torí mò ń bá yẹn ṣiṣẹ́ nígbà yẹn mò ń gbowó oṣù ni mo ní ẹ mọ̀ pé mi lè ráyè wà báyìí àmọ́ nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé látìgbà yẹn tẹ́mi àti wọn ti jọ sọ̀rọ̀ wọn ò pè mí mọ́ mi rí kan pé nọ́mbà mi mọ́ títí tí tó fi kú wọn pè mí torí kò ju bí ọ̀sẹ̀ tí mo lọ gbọ́ ọmọ kò ju bí ọ̀sẹ̀ méjì sígbà yẹn lọ tó fi kú wọn pè mí wọn sọ fún mi pé ó kú wọn sí anything but alákànrò fún mi pé ó wá farahàn mi mo múra bí iṣẹ́ òtútù kan mú mi lọ́jọ́ yẹn bí ìgbà pé mo kàn rí fọ́tò ẹ̀ níwájú mi ní àmọ́ èmi àbí nǹkan báyìí ṣẹlẹ̀ ní mẹ́mi ni kì í mọ̀ sọ bẹ́ẹ̀ pé téèyàn bá ń jà ṣe bíi ti kéèyàn kú ni mo rẹ̀ pé bí tá a ti gbé tá a fi di pátì mo pè wọ́n wá sọ fún mi pé àpé Sodiq kú o wọ́n ló kú lánàá o ìyá àwọn àbúrò rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n ti wá kẹ́rù nulẹ̀ rẹ̀ lónìí pé àwọn wá ò pé ṣé wọ́n sọ fún mi wọ́n sọ anything fún mi wọ́n pè mí mo wá pé wọ́n ẹ wá sọ ibi tí ó jẹ́ kí n lọ bẹ̀ mọ́ nìyẹn o ẹ wá sọ fún àwọn àbúrò ẹ wá gbá kọ́ọ̀lù ọ̀wọ́ wọn pé kémi wá kú pé ibi tẹ́mi rẹ̀ gbà wọ́n èmi náà tẹ̀lé lọ́bẹ̀ mo dẹ̀ níbo mo ràn ṣèbó o ti páyín tó fẹ́ jọ ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ tí o bá fi lè wá báyìí àwọn tó ní ọ̀tá rẹ̀ wọ́n bọ̀ wá gbókù ọ̀tá rẹ̀ ni èmi ò sí ìyá àtẹ̀mí ò sì bímọ pọ̀ tẹ́ pé màá jẹun fojú sunkún mi bí mi sì lọ́nu after àgbà tó dijọ́ kẹjọ yẹn torí mo lò 41 days lọ́dọ̀ wa pé wọ́n ní kí n ṣe torí kọ́ ọmọ tí mo bí fún un mo ẹ̀sẹ̀ sí pé bóyá wọ́n pè mí mi rí kan pè mí mo wá ní mo fẹ́ lọ gbogbo àwọn tí mò ń fi lọ ní àwọn tí ò fi ọ tí wọ́n pè ọ tán sọ kan fún ọ tó fẹ́ lọ tó bá lọ bẹ̀ ìtọ́jú ẹ bá rí ó fara mọ́ ni o ìyẹn tí ò jẹ́ ń lọ bẹ̀ mọ́ nù àwọn náà sì wà wọn béèrè ọmọ èmi náà dẹ̀ béèrè wọn ní tilẹ̀ ń tọ́lọ́ 2023 ni bàbá ọkọ mi tó jọkọ wọn ni wọ́n wá mi kàn wá sọ́dọ̀ mọ́mì tèmi nígbà wọ́n dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ júwe ó dé mi wọ́n dẹ̀ fún wọn nọ́mbà mi bó ṣe pè mí nù pé àwọn tí ń wá mi àwọn ò rí mi kankan nítorí dójú sí ọmọ mi àwọn ò mọ̀ ṣe fún mi àwọn ò láwọn ò ṣe níwọ̀n bá ń tagbára wọn bá ká mo dẹ̀ ní ẹ ṣe kó sí wàhálà wọ́n sì pè mí pa àwọn fẹ́ rọ́ ọmọ mo dẹ̀ mọ́ ọmọ lọ bá wọn ní Sanyo nígbà tí mo mọ̀ kúrò ń bẹ̀ wọ́n kó 10,000 lọ́mọ lọ́wọ́ lọ́jọ́ yẹn ní àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n sẹ́ndì 5,000 wọ́n sá sẹ́ndì owó sí mi bóyá bí ẹ̀mẹ́ta àbẹ́ ẹ̀mẹ́rin mo dẹ̀ mọ́ ọmọ lọ bá wọn bí ẹ̀mẹ́rin mo mọ́ ọmọ lọ bá wọn lẹ́ẹ̀mejì ní Sanyo ẹ̀ẹ̀kan ní Bolúwájí ẹ̀ẹ̀kan lódù ọba
ìgbà tí mo rí pé wọ́n gbé ìgbésẹ̀ pé àwọn fẹ́ rọ́ ọmọ mo mọ́ ọmọ lọ fún wọn èmi nìkan kọ́ mo dá lọ ọmọ ṣùgbọ́n nígbà tẹ́ ẹ̀ wọ́ ọmọ tẹ́ ẹ̀ béèrè ọmọ mi ní láìsí àti wọ́ ọmọ wa àmọ́ tó jẹ́ kí wọ́n mú ọmọ lọ síbẹ̀ ní last year táwọn ọmọ fẹ́ ní first term tó fẹ́ wọ GS1 ni pé ìgbà tó fẹ́ wọlé torí ibi tí mo wà mo ti bímọ síbi bẹ̀ tó bá dẹ̀pẹ̀ tó bá yá wọn ò yọjú páwọn làwọn lọ ọmọ wọn ò claim ọmọ mo wá wá bàbá ọkọ mi lọ torí mi wá wọn lọ èmi àti òkè jọ ń sọ̀rọ̀ mo wá wọn lọ bí tán ti ń ṣiṣẹ́ wọn wá náà ti kúrò ń bìbẹ̀ ẹnìkan ló wá sọ fún mi pé tí n bá dọ́dọ̀ ìyàwó wọn màá rí nọ́mbà wọn gbà mo níyàwó mi wọ́n níyàwó tó ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ mo ní mi ìmọ̀ bẹ̀ ṣùgbọ́n tí n bá dọ́dọ̀ ìyá ọkọ mi màá rí nọ́mbà wọn gbà òun ló fa sábàbí tí mo fi dọ́dọ̀ wọn ìgbà mo dẹ̀ débẹ̀ mo ní school àwọn ọmọ wọn ó fẹ́ wọ GS1 a ní ìdìwé a ní ìdì nǹkan báyìí òun ni mo wá fún ìtàn bá ní lágbára kan lè ṣe fún ọmọ dẹ̀ wọ́n dẹ̀ sọ ní school wọ́n complain ẹ̀ pé brain rẹ̀ pé ó yẹ kó ti ju bó ṣe wà lọ ṣùgbọ́n mo mọ̀ pé iṣẹ́ tẹ̀yìn ṣe ni ọmọ yín dẹ̀ ni ẹ rí nǹkan tí ẹ ṣe lẹ́kọ̀ọ́ against mi pé ẹyin ṣèbíṣẹ́ táwọn mọ̀lẹ́bí ẹ̀ ń ṣe ni mo ní kíni sọmọ ọmọ yín kọ́ ni àbídáàdì mi sọ fún mi pé àwọn ṣiṣẹ́ ṣègùn ẹni ṣèbí bẹ́ẹ̀ ni wọ́n náà ti jáde mo ní ṣé in tí mo bá wà lẹ́sọ̀ọ́ ni àbí ẹ̀ mọ̀ lọ mi ní fún kí mo bá tèmi lọ wọ́n dẹ̀ ní ẹyin ọmọ tó wá torí ẹ̀ wà nísìn so mo wá fáwọn ni torí mo sọ pé mo lọ́mọ rùn ọmọ tèmi ò rùn ọmọ mi ò ní rí ní tí ò fi rùn o kò sí tó mọ ọmọ tèmi in tí mo sọ fún wọn nu ẹ dẹ̀ ní kí n mú ọmọ wá pé ẹ má bá ṣe nǹkan tí ó lò sílẹ̀ mo ní ó dà kò sí wàhálà ìjọ ò ní kí n mú wá ẹ lè sìn lé ní Thursday Friday tó bá di next week kí n mọ tó bá di Wednesday tí bọ́ màmá ọmọ wá mo dẹ̀ mọ́ ọmọ lọ fún wọn ò ní ọjọ́ àkọ́kọ́ tó ọmọ lọ sọ́dọ̀ wọn nígbà mo dẹ̀ mọ́ ọmọ débẹ̀ ẹni ẹyin tẹ́fẹ́ gbà nǹkan lọ́wọ́ rẹ̀ kò sí báyìí mu dé ṣé máa fọmọ́ lẹ́dọ̀tún la kí n wá mọ̀ àbí má mọ̀ padà wá mo ní mi lè fọmọ mi lẹ́dọ̀tún la o ìyẹn tó ṣẹlẹ̀ ní pé n tẹ́ fẹ́ fún ẹ bá wálẹ̀ tó bá dọ̀tún la màá mú wá yóò wá gbà ẹ sì lẹ faramọ́ kò sí wàhálà kí n mọ ọmọ lọ gbà mo dẹ̀ mọ́ ọmọ lẹ́dẹ̀ fi 1000 lọ́mọ lọ́wọ́. ẹ ti sọ n tó fà á tí ẹ fi. àtìgbà yẹn jẹ́ kí tí ọmọ ti wá lọ sọ́dọ̀ wọn ni ìwà ẹ ti wá change yàtọ̀ nínú ilé àtìgbà yẹn ni mo wá bá wí òun ló fi wá sá lọ sọ́dọ̀ wọn ọjọ́ tọmọ dọ́dọ̀ wọn ọjọ́ yẹn náà ẹ̀yin lẹ mú un lọ bẹ̀. èmi kọ́ bó mú lọ bẹ̀ tó fi sá lọ. no nígbà àkọ́kọ́. for the first time tí mo mú lọ nìyẹn. ẹ sì mú kúrò. mo dẹ̀ mú kúrò ńbẹ̀. níjọ́ yẹn. lẹ́yìn ọjọ́ yẹn. last year ni mo mú lọ. lẹ́yìn ìgbà tẹ ọkọ lọ lákọ̀ọ́kọ́ yẹn tẹ ẹ mú un lọ tó padà sí tẹjọ padà sílé ilẹ̀ bá a wí ló fi padà lọ. ní on the 1 oṣù yìí ó ní mo bá a wí ó wá dán di tún tèmi lọ ṣọ́ọ̀bù ó wá kaṣọ sínú láìlọ́n bóun fẹ́ lọ gbàsọ fún dry cleaner ó wá gbọ́dọ̀ tí wọ́n lọ. ṣáájú àkókò yìí kí lọmọ yẹn máa ń bá yín sọ nípa bàbá rẹ̀. kò bá mi sọ anything rí but ọjọ́ tí mo mú lọ sọ́dọ̀ wọn nígbà tí mo délé mo wá ní ẹni tí mo wá pè mo kalẹ̀ mo ju sí tẹ̀ dá pé ẹni tí mo mú ọ lọ bá ǹjẹ́ o mọ bó ṣe jẹ́ sí ẹ ó lóun ò mọ̀ mo ní ìyá bàbá ẹ ni o ó ní òkè dádì òun ń kọ́ mo ní bàbá ẹ ti kú o ó ní níbo náà sin dádì òun sí mo ní mi ò mọ bẹ̀ torí wọn sọ fẹ́mi gangan pé bàbá rẹ kú débi pé màmá bi tán sí bí mo ṣe ṣàlàyé fún ní ọjọ́ yẹn nìyẹn tá a fi dalẹ̀ lórí ẹ̀ níyẹn èmi àtọmọ ọmọ bá dápẹ́ ọ̀hún tiẹ̀ níyà bàbá ni wọ́n béèrè òun láti ẹjọ́ ẹ̀ mo nígbà tí wọ́n wẹ́ pé tí ẹ bá yẹ pé n tó ṣẹlẹ̀ tó jẹ́ kí n mú ọ dé ibi bẹ̀ ni o ẹni tí mo mọ́ mú ọ lọ bá bàbá ẹ ni àwọn níyà bàbá rẹ̀ ó tán bó ṣe wá kaṣọ tó wá lọ síbi bẹ̀ ọjọ́ tó débẹ̀ ọjọ́ yẹn náà wọ́n mú lọ sáyégún torí àárọ̀ ọjọ́ kejì tí mo dé Sanyo tó sọ fún mi pé kí fáwọn ní 24 hours òun ni mo dọ́dọ̀ wọn ní Kúdẹ̀tì tánà tí mo lọ sáyégún látànà tó sọ pé àwọn òsì lé ńsìn yìí wọ́n dẹ̀ ti sáàbù wọn níwèé lẹ́ẹ̀mejì tí wọ́n wá kó tó di pò dórí afẹ́fẹ́. ẹ ṣeun ṣe mọ̀ pé ní tí mo fẹ́ yọ ń bẹ̀ ni pé ó lè kéré lóòótọ́ lọ́jọ́ orí ṣùgbọ́n àwọn ọmọ ọ̀sìn tí ẹ̀mí rẹ̀ tẹ́lẹ̀ ṣáájú àkókò yìí ó lè ti máa wò pé ṣóhun ò ní bàbá ni ṣóhun ò lẹ́bi bàbá ni for the first time tẹ́ ẹ mú un lọ ọ̀dọ̀ ìyá bàbá rẹ̀ tẹ́ ẹ sì délé tẹ́ ẹ sọ fún pé ìyá bàbá rẹ̀ nu ọ̀ tó bí yín béèrè pé bàbá òun kọ́
tó ní bàbá ẹ̀ ti kú ẹ̀ mọ̀ bí tí wọ́n sin bàbá ẹ̀ sí lẹ́mìí rẹ̀ ó lè ti máa wò ó pé wáò àsóhun ti lẹ́bi bàbá ó yẹ kóhun lọ bẹ̀ kóhun tiẹ̀ lọ béèrè ṣé àwọn kan wà tó yẹ pé èèyàn lè mú yàn lọ ibì kan lẹ́ẹ̀kan náà kó yàn mọ̀nà ọlọ́run fáwọn kan lẹ́bùn ojú ọ̀nà tó bá débì kan lónìí tí wọ́n bá tún bẹ̀ tí èsì pé bóyá wọ́n wó bẹ́ẹ̀ o àbí wọ́n tún bẹ̀ ṣe o tó yẹ pé the same in tó bá ń bẹ̀ náà ló sì wà ń bẹ̀ ó ṣeé ṣe kó trace ọ̀nà kó sì gẹ̀ẹ́tẹ̀ èmi ò rí nírè pé bóyá níjọ́ tẹ́ ẹ ti lọ bẹ̀ ni ọmọ yẹn ti ń hùwàkiwà kan àbí ló sá padà ẹ̀mí ẹ̀ lè wà ń bẹ̀ yàtọ̀ sí pé iṣẹ́ tí wọ́n ń ṣe ẹ̀mí rẹ̀ lè wà ń bẹ̀ pé yes òun ti rẹ́ bàbá òun kóun yá lọ bẹ̀ ọmọ ọdún mélòó ní báyìí. ó fẹ́ pé 14. fẹ́ pé 14 ó ti gbọ́n ó ti gbọ́n Basiti so ó máa kó má wà màmá dẹ̀ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ màmá ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kí ló dé tó fẹ́ gbọ́dọ̀ yá rẹ̀ mọ́ ọ̀dọ̀ yá rẹ̀ ló máa ń gbé láti ọmọ ọdún láti ìgbà tí wọ́n ti bí ẹ tí tó fi tó báyìí kí ló tó fẹ́ gbé bẹ̀ mọ́. Ní ọ̀sẹ̀ tó kọjá a ṣe ètò kan lórí Kọ́kọ́rọ́ Alátẹ àwọn ọmọ mẹ́ta kan a fi wọ́n hàn ọmọ kan wà ó ti pé ọmọ ọdún 14 náà obìnrin ni kò dá ìyá rẹ̀ mọ̀ báyìí kò dá wọn mọ̀ rí bàbá rẹ̀ ní ń tọ́jú ẹ̀ láti ìgbà tí ìyá rẹ̀ ti gbé kalẹ̀ ní Òpónlò títí tó fi wá pé ọmọ ọdún 14 ó ti kọ́kọ́ ó láwọn àbúrò méjì kan náà tọ́jọ́ gbọ́dọ̀ bàbá wọn àáfàá sí ni bàbá tí wọ́n ń tọ́jú ọmọ yẹn títí tó fi pọ́ ọmọ ọdún 14 tí ìyá sì wà láyé o ìyá ní gbà tó wà lọ́mọ oṣù bíi mélòó tí wọ́n ti jà tọ́tọ́ ti gbé kalẹ̀ nkálukú bá tiẹ̀ lọ ọmọ yẹn wá wò pé yes òun fẹ́ rí ìyá òun wọ́n sá kùn ní lákọ̀ọ́kọ́ wọ́n sá wá Ságídígbò a pé àfà wa kí ló ṣe táwọn yìí sá ẹ má jẹ́ kán sá mọ́ sábà wọn sọ̀rọ̀ ìyá wọn kọ́ ní ìyá yẹn wọ́n sá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àfà kan àmọ́ lọ́ngbà náà wọ́n tún wá padà sáwá lẹ́lẹ́kejì tó sáwá yẹn ńlá fi àwọn ọmọ hàn pé yes àwọn ẹbí ìyá wọn kí wọ́n yọjú ní ọjọ́ Ajé Monday bàbá wọn wá ìyá rẹ̀ náà wá ṣe rí bóyá kí ẹnìkan máa dọ́mọ tọ́ obìnrin ó ń dọ́mọ tọ́ ọkùnrin ó ń dọ́mọ tọ́ tí ìyá ń bẹ láyé àbí bàbá ń bẹ láyé àbí ẹbí kan ń bẹ láyé nu wọn ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ láti tọ́ wọn ni lójú bàbá rẹ̀ nítorí sọ fún bàbá pé dádì èmi ò tẹ̀lé yín lọ lé mọ́ o ìyá òun lòun tẹ̀lé lọ o ẹ bá sì fi agídí tẹ̀lé òun lọ ebí òun wá Ságídígbò nígbà tẹ̀ bá tẹ̀ wá rí òun mọ́ apá bàbá jẹ́bẹ́jẹ́ gbọ́mọlé bàbá lọ́wọ́ àkóso kí lòun ṣe òun fà léya rẹ̀ lọ́wọ́ náà ni bàbá bá ń sunkún pé ọmọ tóun tọ́jú obìnrin tóun tọ́jú ẹ̀ láti ọmọ ọdún láti ọmọ oṣù bíi mélòó tí ìyá rẹ̀ gbé kalẹ̀ tó fi pé ọmọ ọdún 14 ṣé n tí ó yẹ kó fi san nù yẹ kó fi san ní ọ̀dọ̀ ìyá rẹ̀ ló fẹ́ lọ a jẹ́ pé ìyá rẹ̀ náà abáyá rẹ̀ sọ̀rọ̀ pé ó da ìyá ẹ bá ọmọ yín sọ̀rọ̀ ẹ mọ̀ yọjú sí lọ́dọ̀ bàbá yá lóun ò lè bọ́mọ sọ̀rọ̀ n tó fẹ́ ṣe ni kájẹ́ ó ṣe tọ́mọ bá ti sákò ńlé
níjọ́ tọmọ kan bá ti lè ronú tí wọ́n bá wí nílé báyìí tó sákò ńlé issue ti wà tó fi lè ronú pé òun sákò ńlé báyìí issue ti wà tẹ́ ẹ bá ti bá wí ìṣẹ́jú kan gbáhùn yóò tún sákò ńlé náà nù àfi ká wá wo ọ̀nà láti lè jẹ́ kí ọmọ yẹn bóyá ó gbé ọ̀dọ̀ a o àgbẹ̀ bí ọ̀dọ̀ bí o tá a fi jọ fọwọ́sowọ́pọ̀ tọ́jú ọmọ tí òfin ní máa sá káàkiri mọ́ tọkàn ó tiẹ̀ fi balẹ̀ pé àwọn ọmọ ibi tó wà. ṣùgbọ́n màmá iṣẹ́ tí ẹ̀yin gbé lọ́wọ́ iṣẹ́ arìnrìn àjò náà ó lè dòní ó lè dọ̀la kẹ́ ẹ rìnrìn àjò lọ ẹ lè lọ́sẹ̀ kan ẹ lè lọ́sẹ̀ méjì ẹ lè lọ́jọ́ méjì ẹ lè lọ́jọ́ mẹ́ta bẹ́ẹ̀ ń lọ rìn àjò bó o ní nígbà tọmọ yẹn sọ kó òun máa tẹ̀lé yín lọlé bó o ní ó ṣe rọrùn àti pé ẹ mọ̀ pé ẹ̀yin àgbà ti ń dé náà bẹ́ẹ̀ ṣe lè tọ́ bẹ́ẹ̀ ṣe fi eegun ìgbà náà tẹ́ fi tọ́ bàbá rẹ̀ kọ́ ni ń bẹ mọ́ ní ìsinyìí láti lè fi tọ́ òun bó o láti ṣe. màmá kábíyèsí bàbá mi. ẹ̀yin mò ń bá wí. tèmi ti sọ látàárọ̀ ni pé kọ́mọ́ mọ́ tẹ̀lé ìyá rẹ̀ lọ tó bá fẹ́ gba nǹkan lọ́ọ̀ mi ó ti mọ bí mo wà ó mọ bí mo kọ́lé sí ó mọ bí mo lọ́fíìsì sí kó wá bá mi ní tó bá fẹ́ ní màá ṣe fún un. gbogbo ìgbà tó fi ní bàbá rẹ̀ sẹ́ǹdì owó èmi ọkọ mi náà lájọ ń sọ̀rọ̀ tó bá ti pè gbogbo ìgbà tó lóun rè kó nǹkan kan ìgbà wo gbogbo ẹ̀ ní bàbá wọn fún un lábọ̀ kò sí tí ń lọ láàrin yín tí ò sọ fún mi èmi ò pọ́ mọ́ lọ́dọ̀ rẹ o tèmi ní fẹ́lẹ́dùmarè kọ́ lọ́njọ́ yarí yìí tí bàbá rẹ̀ ò lè ṣe fún mi ilé ayé kó ṣe jù bẹ́ẹ̀ lọ ìní tẹ́mi ń bẹ lọ́n fún ọmọ yìí so ti yé yín bàbá mi ọ̀rọ̀ yín ti yé báyìí nítorí pé kí ni tó bá dáa lónìí wọn ò kì í kàn wọn ò kì í kàn mí ṣùgbọ́n kò ti rí báyìí ó ti ní ọmọ lọ mo ti bí ọmọ ń gbọ́ ọmọ yarí òun ọ̀sá tẹ̀lé mọ́ ni wọ́n máa ń bú òun wọ́n máa ń sọ̀rọ̀ sí òun wọ́n fi wọ́n kí àwọn ọmọ tó bí sọ́lé ọkọ rẹ̀ wọ́n fi ọkùnrin tẹ̀ ó fi ń ṣe bàbá fóun kò sí ní tí ojú òrìrì ìbá ń fi ọkẹ ibẹ̀ lọ sáwà láti kékeré ọmọ tẹ̀lé lọ ó tiẹ̀ wá wálé kì í ṣe báyìí ló ti wálé. ẹ ṣe mo ń bá wọn ìyá Basit mo jáde nsìn mo bá Basit sọ ọ̀rọ̀ ṣùgbọ́n ní àwọn nǹkan tó sọ ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkọ yẹn lòun mọ̀ gẹ́gẹ́ bí bàbá ṣùgbọ́n ẹnu àwọn ọmọ yín lòun ti gbọ́ pé bàbá yẹn ẹni yẹn kọ́ ló bí òun ẹnu àwọn ọmọ àwọn àbúrò òun tó jẹ́ ọmọ tó jẹ́ àwọn ọmọ yín àwọn ọ̀nà jẹ́ kóun mọ̀ pé bàbá tóun pè ń bàbá kọ́ ló bí òun wà pé láti gbà yẹn náà tóun náà bá wá òun ṣe ẹ̀ṣẹ̀ kan bí ó ní 200 ó ṣe 200 naira pé àwọn ọ̀rọ̀ burúkú tẹ́ ẹ sọ pé wọ́n mọ̀ ẹ ṣáà àwọn oríṣiríṣi ọ̀rọ̀ nìyẹn lè sọ ẹ sì ti mú un lọ ṣáájú àkókò òun ẹ ti mú un lọ sọ́dọ̀ ìyá bàbá rẹ̀ ọmọ wa ṣẹ̀ ẹ wá ń kì í ló ẹ mọ̀ pé ńgbà míì èèyàn lè máa sọ fún ọ wo ọmọ dáadáa ní ẹgbà kan wo tó bá ṣe ó yà wá bí gbà lọ kéde káwọn ọ̀rọ̀ tí ẹ̀pìn yẹn kà lè sọ ṣùgbọ́n ọmọ tó ti ń wò pé ó ti ń rò lẹ́mìí níjó ti gbọ́ pé bàbá yẹn kọ́ ni bàbá òun ó ti máa dà ní ìròrí rú pé yẹ táwa ni bàbá òun tí ẹ tún wá ṣèṣì mú lọ́dọ̀ ya bàbá rẹ̀ ó ti rí ibì kan sá lọ. ẹ ṣe àbúrò ẹ̀ kankan sọ fún pé bàbá rẹ̀ kankan ò fi ń parọ́ ni o kò sábúrò rẹ̀ kankan tó sọ wípé bàbá rẹ̀ kan àbí bàbá kan. kẹ́hìn lè wá sọ fún un. èmi gangan ni mo ẹ̀sẹ̀ sọ torí orúkọ ẹni tí mo fẹ́ torí pé káwọn àbúrò ẹ̀ mọ̀ bá a mọ̀ orúkọ ẹ̀ ni wọ́n ń jẹ́ nígbà tó wà ní primary school nígbà tó ṣì kéré pé kó mọ̀ bá a hàn sí wọn pé òun jẹ́ sọ́ọ̀nì mọ̀tọ̀ àwọn ń jẹ́ sọ́ọ̀nì mọ̀tọ̀ àmọ́ ẹni tó ní school wọn tó jẹ́ proprietor wọn àwọn nìkan náà mọ̀ wípé
surname wọn kò papọ̀ ní school ìgbà tó dẹ̀ fẹ́ ṣe common entrance surname ti bàbá ẹ̀ ò ní mo fi sílẹ̀ nínú kíni resort ẹ̀ bẹ̀tí nínú kíláàsì same surname ni wọ́n jọ ń jẹ́ bẹ̀tí ó wà láàrin teacher ẹ̀ proprietor school wọn àti èmi tí mo jẹ́ ìyá ẹ̀ ọ̀hún tí ọjọ́ tí mo tó mú lọ sọ́dọ̀ wọn ni mo tó sit ẹ̀ down nígbà tó bí mi léèrè pé my mummy ẹni tá a lọ bá báwo náà ṣe jẹ́. ẹ wá lọmọ yẹn ò ní kò gbọ́n ọmọ gbọ́n. ọmọ ṣẹ̀ṣẹ̀ wá sọ fún wípé ẹni tí mo mú ẹ lọ sọ́dọ̀ wọn o òun mọ̀ pé ẹni tẹ́ mọ́ mọ́ òun lọ bá grandpa òun ni definitely grandma òun náà máa jẹ́ mo ní lóòótọ́ ni kí wá lóde tí wọ́n wá òun mo wá ṣàlàyé bọ́rọ̀ yẹn ṣẹṣẹ mo wá ṣàlàyé fún àbúrò ẹ̀ kankan wọn mọ̀ pé bóyá dádì àwọn ló bí àbí dádì àwọn kọ́ ló ń sọ wípé mò ń fi ẹlòmíì ṣe dádì òun kò tẹnu ẹ̀ jáde rí ọ̀hún ti gbà tó dọ́dọ̀ wọn gbogbo àwọn wà tí ó kì í wù tẹ́lẹ̀ látọjọ́ tí mo ti mú lọ síbẹ̀ òun ló ti ń wù so kí wọ́n á nìkan tó fi jẹ́ fọ́ọ̀tì mi tó ní pé àwọn àbúrò ẹ̀ kankan kò sí ní tó sọ fún un pé dádì kan ló bí ọ dádì kan kọ́ ló bí ọ torí kò hàn sí wọn. ẹ kalẹ̀ sà. Gama àti ìyá Basiti ṣẹ́rí tí à ń bá wo àwọn ọmọdé ìsìn ọwọ́ tí ìyá rẹ̀ ó fi mú yóò fẹ́ yàtọ̀ sọ́wọ́ tẹ̀yìn ó fi mú wọ́n ní àwọn ọmọdé ìsìn wọ́n tún fẹ́ ní freedom díẹ̀ bóyá tó kọ́ lè máa ṣe àwọn eré pẹ́pẹ́pẹ́ tó bá ti pé ọ̀dọ̀ grandma lòún wà àǹfààní ẹ̀ ò yọ jọ̀dọ̀ ya rẹ̀ lọ àmọ́ ẹrù ẹyọ kan pẹ̀lú ọ̀rọ̀ tó sọ tí a bá ní a máa gbọ́ àwọn ọ̀rọ̀ rẹ̀ tó ń sọ ó ti ń sọ àwọn kan tó ó lè parọ́ o ó lè sòdodo o ṣùgbọ́n nígbà ẹ̀mí ọmọ ó ti ṣí kò lọ́dọ̀ ìyá rẹ̀ kílẹ̀ sọ. èmi náà mọ̀. ẹ̀mí ọmọ ti ṣí kò lọ́dọ̀ ìyá rẹ̀ tá bá sọ pé ká fi agídí ní kó máa lọ ó ń sọ àwọn ọ̀rọ̀ míì gan tẹ́bí kì í sọ̀rọ̀ tó ṣe sọ láfẹ́fẹ́ ó ń sọ àwọn ọ̀rọ̀ míì tó ṣe sọ láfẹ́fẹ́ bóyá ó ṣà ń wá ọ̀nà tí ó fi jẹ́ ká mọ̀ wípé ọ̀dọ̀ ìyá òun tóun gbé yẹn o ibẹ̀ ò dá mọ́ fóun. ibẹ̀ kì í gbé láti kékeré. fine bẹ́ẹ̀ sì rèé ó nílò ọwọ́ iron hand pẹ̀lú ọjọ́ orí ẹ̀ yẹn kákan máa filẹ̀ pé ó yá kó máa lọ àmọ́ tá a bá sọ nítorí ẹ pé mo ní kí wọ́n lọ máa fi síbì kan kó lè má máa gbọ́ ohun tá à ń sọ yìí ṣùgbọ́n tá a bá sọ pé dandanlá kó máa lọ ọ̀dọ̀ ìyá rẹ̀ yóò tẹ̀lé ìyá rẹ̀ lọlé lóòótọ́ yóò bẹ̀rẹ̀ sùkúù nígbà bá lọ sùkúù jọ Monday tó yẹ kó wálé tí ò padà wálé tí ò sì dọ́dọ̀ tiyín náà. ọ̀ràn lọ́mọ jẹ́ ń dààmú. ibi àwa ibi yá sí. níbo la máa wá sí. ibi àyà sí ló kù. ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ó ń bọ̀ wọ́dọ̀ yín màmá bó o ní ètò ẹ̀kọ́ rẹ̀ ó ṣe jẹ́. ẹ jẹ́rìí bàbá mi èmi ọmọ skul bíi ti ń lọ tẹ́lẹ̀ àti lọ skul yẹn kọ́ ló le sẹ́ǹgbọ́n mi yé tó bá ṣe ń pa ti skul agbára ọlọ́ọ̀ni kì í ṣe mi ṣùgbọ́n mi ì mọ bí ọba iléèwé dé. ó lóun fẹ́ bọ́ sí ds ó ṣe wà ní DSS 1 báyìí third term. ìgbésẹ̀ tẹ́ bá ní gbé ni kò tiẹ̀ yé mi. ẹ̀yin nìkan lẹ́yìn ń gbé àbáta àwọn. irọ́ o àwọn àbúrò bàbá ẹ̀ ń bẹ lọ́dọ̀ mi tí wọ́n ti níyàwó ńlé. tí ẹjọ́ ń gbé. tá a jọ wà. ìyá Basiti. sáwọn dáhìn lò. èmi á rọ̀ yín nǹkan kan ò ní ṣe Basiti. àmín àmín àmín. èmi á rọ̀ yín. ẹlẹ́dàá ni wọ́n jẹ́ ìjìyà lọ́sẹ̀. torí àwọn ọ̀rọ̀ tí ọmọ ti ń sọ lẹ́yìn ìgbà tí ẹ sọ pé ó ti sọ̀dọ̀ ọ̀dọ̀ àwọn ẹbí bàbá rẹ̀ hùn ó ti ń ju òye rẹ̀ gan lọ ó sì tún lè da ọ̀pọ̀lọpọ̀ nǹkan rú tó bá jẹ́ pé kó wà lọ́dọ̀ ẹbí bàbá rẹ̀ hùn
náà ni ọkàn rẹ̀ ó fi balẹ̀ lẹ́yìn òfin ní máa sọ lẹ́ẹ̀fì mọ̀ ẹkú mọ̀ pé yes ọ̀dọ̀ bàbá rẹ̀ ló wà o níjọ́kíjọ́ bóyá tó bá wà nù ọlùdé ó mọ̀ pé kóun náà kó lọ test ibẹ̀ náà wò níjọ́ bá wà nù ọlùdé tó yẹ kó wá sọ́dọ̀ yín yóò wà ó ní ìdí sẹ́yìn náà fẹ́ kọ́ pátápátá kò nídìí yóò wà àjọbí ni ẹjọ́ àjọtọ́jú bí kò tiẹ̀ nídìí kí ni ò nídìí mbẹ́ mọ́ èmi yọ̀ǹda fún wọn ni kó mọ̀ wá sọ́dọ̀ mi gbọ̀lìdé ẹ̀yin náà kí ló wá dé ó wá di gbà wọ́kẹ́ ẹ máa lọ wò àbí àmì lílọ wo mo yọ̀ǹda fún wọn ni. kí ló tẹ̀ ń bínú báwọn ẹ lè yọ̀ǹda rẹ mo yọ̀ǹda fún wọn ni olóòtú. yóò yàrí pẹ̀lú ògùn ọlọ́run àmín yóò ṣe dáadáa nú ayé àmín ẹ ti gbìyànjú lórí ẹ̀ bẹ́ẹ̀ ni. kò ní fi ẹ̀san bú san fún yín ó ti fi san already òun kọ́ ó ti fi san tẹ́lẹ̀ already ọ̀nà náà lójú wa sọ pé yóò yáre àmọ́ mo yọ̀ǹda fún wọn tó bá jẹ́ pé bọ́n ṣe máa ń ṣe nù bọ́n ṣe máa ń rìn nù ẹ má sọ ohun tí ẹ kẹ́ sọ bí ìjọ afẹ́fẹ́ lẹ bá wá wa o bí kálukú yóò bí láàrin wa dáadáa ní òbí yín tó bá yẹ pé bọ́n ṣe ń ṣe nù olóòtú ìyìn tí ó bí béèrè yóò béèrè láàrin àwa méjèèjì ẹ̀ àyíká ni láàrin èmi àti wọn ni ṣé gàmá lẹ̀ ń sọ bẹ́ẹ̀ ni sẹ́mi mo wá mọ́ àdàbí tí mo bá jẹ̀bi wọn ló kù sẹ́mi mo wá mọ́ ń lé olóòtú èmi náà sọ pé wàá mú ẹ gbà mí mi ilẹ̀ wàá mú mọ́mí Basiti ẹ gbà mí o mọ́mí Basiti mo gbádùn yín sọ́ọ̀sì mi Ẹ- látàrí mi yọ̀ǹda ẹgbọ́- sẹ́rí ẹgbọ́- ibi tí mo fẹ́ kẹ́ bá mi sọ sí ni pé èmi yọ̀ǹda ọmọ fún wọn bẹ́ẹ̀ kankan ṣe ìwé fún mi pé pé mo yọ̀ǹda ọmọ fún wọn mo yọ̀ǹda rẹ̀ fún wọn no kó wà lọ́dọ̀ wọn ìwé kò kíkpé sí wípé àjọṣe statement Ìpè. pé ọ̀dọ̀ wọn lọ́mọ wà gbogbo ayé ló ti rí báyìí pọ́dọ̀ wọn lọ́mọ wa ọ̀dọ̀ wọn lọ́mọ wà nǹkan kò gbọ́dọ̀ mú Kankan kò ní ò sí tèmi nínú. tí mo ṣe wá síbí àtẹ̀mí àtàwọn tí mo bí bò mí nǹkan kò gbọ́dọ̀ mú wa ní tí mo fẹ́ ka tọ́ bọ̀wé rẹ̀ fún mi nù Yeah. Basiti mo yọ̀ǹda ẹ̀ fún wọn láyé àti lọ́run Ah, mo yọ̀ǹda ẹ̀ fún wọn ẹ máa gbọ́ mi gbọ́ yín ọlọ́run ló ní ẹ̀mí gbogbo wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò sì ní í ṣe ẹnìkan kan nu gbogbo wa kì í ṣe pé láti bí ọdún mẹ́jọ ọdún mẹ́wàá ẹ̀ rẹ́ra yín wọ́n sì mọ̀ pé Basiti ń bẹ́ẹ̀ nbì kan àbí tí wọ́n bá jẹ́ pé wọ́n bá níwà abú kan lọ́wọ́ wọ́n ó ti fi nǹkan kan fa Basiti wálé ẹ máa gbọ́ ṣùgbọ́n wọ́n lè jẹ́ iṣẹ́ wọn ọ̀tọ̀ ìrísí wọn ọ̀tọ̀ káwa sọ pé ẹ̀yà ìsìwé pé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ẹ̀yin àtàwọn ọmọ tẹ bíbì kan ó ti ti ń lọ fà nìyẹn a ti ń gbé lọ bí ẹ ti ń ronú pé èèyàn aláìdá ni wọ́n nù ṣé bí wọ́n bímọ ṣé bí wọ́n ní ọmọ àwọn kan náà ń tata gbogbo ẹni tó bá ti wá gbé ọwọ́ báyìí pé kí aburú ṣe ọmọ lọ́mọ yóò jẹ tiẹ̀ ní ń bọ̀ wá àti pé bọ́sẹ̀ wà yín nìsín ọlọ́run nìkan ọlọ́run kó jẹ́ kí gbogbo wa dàgbà dáadáa o bí wọ́n ṣe wà yín nìsín wọ́n ti dàgbà wọ́n ti kúrò láàárọ̀ wọ́n ti kúrò lọ́sàn-án wọ́n ti kúrò rọ̀lẹ́ ọjọ́ alẹ́ ló kù tán lò lọ báyìí kọ́lọ́ jẹ́ kí alẹ́ wọn dáa tí ẹ̀ bá wà lọ́jọ́ alẹ́ tó bá tún wá ń ro aburú àbó tún wá ń ṣe aburú ká ti sun rẹ̀ lè dáa ni kò fẹ́ lẹ́yìn renu àbáwúre àbá kò fẹ́ lẹ́yìn renu Basiti náà òun mo sọ yẹn ṣé bí obìnrin ni ọmọ tí obìnrin ni ọni tí ọkùnrin ń tọ́jú ó pé 14 years ọjọ́ Monday ló sọ pé yes òun tẹ̀lé ìyá òun lọ sẹ́ẹ̀ that is like báwọn ọmọ ṣe máa àwọn ọmọ ṣe yìí bí wọ́n ti máa ṣe nu tẹ́ bá torí ẹ̀ sọ pé yẹn ó yá mo yọ̀ǹda ẹ̀ láyé lọ́rùn rárá o rárá o rárá o yóò dáa òun náà fẹ́ lọ yóò rí nígbà tó bá débẹ̀ nísìnyí tó ń bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀ tàbí tó ń rí yóò gbé yẹ̀wò ẹ̀ ń tọ́jú ẹ̀mí tó wà ọmọ tó rí báyìí 14 years tó rí báyìí tí ẹ fìyà jẹ ni ẹ fìyà jẹ náà ṣùgbọ́n ìròyìn rẹ̀ ti wá pé yes òun fẹ́ mọ
ẹbí bàbá rẹ̀ ngbọ́dọ̀ ti wá yẹn tó sọ pé yes òun ò lọ́dọ̀ yá òun mọ́ òun ṣùgbọ́n òun ṣàwó ẹ sì jẹ́ ó lọ bẹ̀. aburú kankan ò sì ní ṣe ń bẹ̀ kò ní sẹ́yìn náà bí tẹ́ ẹ wà. ẹ sì ń kéde pé bóyá wọn á yàn dẹ̀ láyé lọ́rùn rárá o is coming back to yóò ń bọ̀ wá bá yín yóò wá bá yín yóò yọjú sí yín ẹ̀yin náà máa lọ yẹ kódà tó bá tásìkò yóò tún wá bá yín lé ẹ tún fà á mọ́ra ṣé kìí sọmọ yín mọ́ ni àkọ́bí yín mà ni please ẹjọ́ torí Ọlọ́run ẹ̀tọ́ torí Ọlọ́run. ok tẹ́ bá wá tọ́jú ẹ̀ nìkan tẹ́ ẹ dá tọ́jú ẹ̀ tó wá lọ yunifásitì tó kàwé tán tí ó wá jẹ́ ó wá fẹ́ ṣèyàwó tó wá wá wọn bí bàbá rẹ̀ kan sínú òbí yín ni. mi ò ní ó ṣe wá wọn kan ẹ̀bẹ̀ mi fúnra mi ni mò ń mú lọ sọ́dọ̀ bàbá rẹ̀ ṣùgbọ́n ọ̀nà tí ó gbà kúrò nílé. ọmọ èké ló ṣe. nígbà tọmọ èké bá wá ṣe òun ibi tó lọ tán ti gbà òní ní 25 àbí tó lò a good 25 days níbi bẹ̀ tó lò 24 days níbi bẹ̀ tí wọ́n dẹ̀ rí mi pé tí wọ́n dẹ̀ wà lé tẹ́lẹ̀ láwọn òsìn lé èmi àtẹnitẹ́mi fẹ́ kí ni wọ́n dà mí sí kí ni wọ́n kó mi sí. ẹ mà ní ọjọ́ kẹta lẹ lọ bẹ̀. ọjọ́ kejì lẹ ti lọ síbẹ̀ ní àbúrò ẹ̀gbọ́n bàbá rẹ̀ bẹ́ẹ̀ni tó sọ pé ṣe bọ́ọ̀ náà ló ti jáde. ọjọ́ kejì ni ẹ ti mọ̀ kó wà ń bẹ̀ nìyẹn. mi ò mọ̀ pé wà ń bibẹ̀ station àti alẹ́ ẹjọ́ yẹn ni mo ti ń wá káàkiri di ọjọ́ kejì wọ́n wá sọ fún mi pé kí n padà wá ní 24 hours mo ló jẹ́ kí n ṣe wá píìkì pé ibi tí mo ti mú un lọ rí ó possible kò jẹ́ pé bẹ́ẹ̀ ló lọ tí mi bá lọ síbẹ̀ ẹbí wọn pè mí àti àárọ̀ ọjọ́ tó ti wà mí. màmá sọ wípé wọ́n ní wọ́n pè yín wọ́n pè mí wípé nọ́mbà yín. ṣáàrí ọjọ́ tí wọ́n fún wọn níwèé wọ́n pè mí o mo lè fi nọ́mbà yẹn mo lè fi hàn yín o ọjọ́ tí èmi ò sí ń tọ̀ sílé o. ẹ má dáhùn ọjọ́ tí wọ́n lọ fún wọn níwèé lẹ́tà àkọ́kọ́ tí wọ́n wá lẹ́tà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n mú lọ fún wọn lẹ́tà kejì tí wọ́n mú lọ fún wọn wọ́n wá gbà wọ́n gbà lọ́wọ́ wọ́n mú padà wá sí bíbá yìí o mo ṣe wá sọ wípé màá lọ síbẹ̀ ibi tí wọ́n gbé ọmọ lọ màá wá bẹ́ẹ̀ kàn mo wá padà lọ sí àdúgbò wọn náà ti wá júwèé ọ̀dọ̀ wọn fún mi láyégún o mo fi wá bẹ́ẹ̀ kàn wíwá bẹ́ẹ̀ kàn tí mo wá bẹ́ẹ̀ kàn òun ló jẹ́ kán wá sí bíbá yìí alẹ́ ẹjọ́ yẹn òun ni wọ́n wá ń pe nọ́mbà mi náà pè mí lẹ́ẹ̀mejì tí mi píìkì nípa yẹn tó bá jẹ́ pé ẹ̀yà. gẹ́rẹ́gẹ́ láago mẹ́wàá alẹ́ lù láti iléeṣẹ́ rédíò àgídìgbò 88.7 FM Ìbàdàn. tó bá jẹ́ pé wọ́n pè yín tí nọ́mbà yín ò lọ àkọ́kọ́ àwa ò mọ̀ ní tí wọ́n sọ ni tó bá jẹ́ pé nọ́mbà yín ò lọ náà ní tí àwọn yẹn ṣe tó kù díẹ̀ káàtó àwọn tó wà nílé yẹn ṣùgbọ́n àwọn náà ò lè ṣe bẹ́ẹ̀ torí pé wọ́n á wò pé yẹ fún Ọlọ́run ṣeun ọmọ yìí ó wá lẹ́nu ká nígbà míì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sì wà nílé náà wọ́n á tún fi eléyìí náà wọ́n á tún fi kẹ́kọ̀ọ́ sí i fine ọ̀dọ̀ ẹnìkan lọ́mọ yìí ń gbé tẹ́lẹ̀ wọ́n wá ti pé ọ̀dọ̀ ìyá rẹ̀ nọ́mbà yẹn ò lọ àbí kò gbé wọ́n á sì lé lọ́wọ́ mú báyìí wọ́n á dọ̀ débẹ̀ kọ́kàn ìyá yẹn ó lè balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àìmọye obìnrin tó yẹ pé obìnrin àbọ̀kùnrin abẹ́ni tó máa ń gbọ́dọ̀ ẹ̀ gan ó lè torí ẹ̀gẹ́ lèmi ti kú dànù tó yẹ pé bóyá ó ní BP ọmọ wa sá kúrò lé ó wá gbogbo ọ̀nà tó yẹ kí ọmọ kò rí ayé tàṣìwáyé ayé tó le díẹ̀ ní kọ́lọ́hún ó ṣàánú wa ó lè torí ẹ̀ kẹlòmíì káyà já àbí kan dá ó pe bí kò rọmọ ó lọ́hún kò rọmọ ó lọ́hún kò rọmọ ẹlòmíì lè kú lójijì báwọn káláwọn tí wàá lọ́mọ lápá mú pé àìsàn lọ́dọ̀ ìyá rẹ̀ ó kú mọ́lé ìyá rẹ̀ tó wàá débẹ̀. olóòtú àìní ìfẹ́ tẹ́lẹ̀ náà mò ń bọ̀ wá láàrin àwọn àbúrò ọkọ rẹ̀ àti àtòun ńlọ́fà goslo tó ṣẹlẹ̀ ẹ má bínú ẹ dákun o. ọ̀rọ̀ yé iná mò ń sọ ká níbẹ̀ ṣe wà bẹ́ẹ̀ ni obìnrin ó ti mọ̀ pé yes ọ̀dọ̀ báyìí ló wà o ṣùgbọ́n kò lè ṣe kó má rí bẹ́ẹ̀
ọmọ tí wọ́n ti rí tó ti lé bí i 10 years ago tó wáyé pé ìyá rẹ̀ yóò kankan ní ìṣòwò aṣọ fún wọn pé ìyá òun ló ti òun bọ́ta ìgbà kan àwo kan ni wọ́n mú pé ìyá rẹ̀ náà yóò kù dé ibà nígbà bá dé ibà yìí á sọ fún un ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ àṣà dúpẹ́ ọdún ẹbí ìyá rẹ̀ ẹbí bàbá rẹ̀ ló lọ mo sọ níjẹta láti bí ju August last year à ń wá èèyàn kan di ìsinyà àti ìrì last week lọmọ yẹn pé lọ́nà kó ṣe 4 years tí wọ́n ti rí dì sí wọ́n rí àwọn ọmọ kan wọ́n rí wọn ní Uganda tí wọ́n jí wọn gbé kó Nàìjíríà gbé wọn lọ Uganda ó ti dọmọ méjì báyìí. àwọn àní àǹtí kan tó wà ní US wọ́n wá àbúrò wọn ó ti fẹ́ lé ní tí ó bá ti lé ní 20 years báyìí tí wọ́n wá tí wọ́n ti rí dì sí ká dúpẹ́ ibi tó mọ́ lọ ká ló lọ bòmíì tọ́wọ́ àwọn tí ó yẹ kó tẹ̀tẹ̀ táàrí àsìkò yìí ni àwọn ẹbí bàbá rẹ̀ wọ́n wá fúngun mọ́ya rẹ̀ wọ́n fúngun mọ́ya rẹ̀ yes ọmọ mi ńkọ́ ọmọ wa ńkọ́ bá a béèrè láti 10 years 20 years àtàmọ̀kọ́dọ̀ rẹ̀ ló wà níbo ló fọmọ wá sí ẹ̀yin máa wá ọmọ tẹ́ ẹ̀ béèrè láti bí 20 ọdún kíníkan wàhálà yẹn wà pọ̀ lórí yín ṣùgbọ́n a dúpẹ́ lásìkò tá a wà yìí ọmọ ní àwọn náà rèé bọ̀ kó lè kí nǹkan ó lè rọrùn dáadáa ẹ jẹ́ bá sí tí o máa tẹ̀lé àwọn grandma rẹ̀ lọ. ó máa tẹ̀lé wọn lọ mo ti fọwọ́ sí i. fine mama kábíyèsí bàbá ọlọ́run bá yín tọ́jú Basiti àmín yóò tún tọ́jú àwọn tó kù náà ètò ẹ̀kọ́ rẹ̀ ó ṣe kókó ó ṣe pàtàkì ma. ẹjọ́ sà ṣé sùkúù yẹn náà ni ọmọ lọ ni àbá change school rẹ̀. ṣé ẹjọ́ ń gbàdúgbò ni. ayégún ni ìyá rẹ̀ náà ń gbé ayégún lèmi náà kọ́lé sí. tí sùkúù yẹn ò bá jìnnà síra wọn kó máa lọ sùkúù yẹn. àbí kílẹ̀ ni mo wí o. kò lè lọ school yẹn mi wọ́n máa change school rẹ̀ sọ́dọ̀ wọn ni kò lè possible. report card second time report card yẹn kọ́. kó wọn lọ fi sí school mi lọ́dọ̀ wọn tó bá ti ka third term ń bibẹ̀ tó bá ti di first term á kóòpù pẹ̀lú wọn. ìyá ó ti lóhun ibi wọn ló fi lọ fi sí school ó lóhun ò gbà. mọ̀ pé third term ni third term ló fẹ́ wọlé sí báyìí tí wọ́n bá wo report card síbi private school ló ń lọ. private ló ń lọ. mama tẹ́ bá dé ilé ìwé aládàáni láyégún tó súnmọ́dọ̀ yín pé ọmọ yìí fẹ́ bọ́ sí DSS1 ló wà o third term ló fẹ́ wà o ó ní ohun tí wọ́n ó ṣe ní school yẹn bóyá wọ́n ṣe test fún ni o wọ́n tẹ̀ ọkọ̀ ṣe test fún bóyá lóòótọ́ ó kójú òṣùwọ̀n láti wà ní DSS1 yẹn tó bá yẹ pé yóò ṣe exam third term ńbẹ̀ náà tó bá ṣe tó bá pass yẹ yóò bọ́ sí DSS2 yóò continue láti bẹ̀ ẹ ti gbọ́ ọlọ́run ó fún yín tọ́jú ọlọ́run ó fún yín wò ẹ sì máa bá ọmọ náà sọ̀rọ̀ ìyá rẹ̀ ni ẹ̀yin ni ìyá rẹ̀ ẹ lè kò síbi tẹ́ ẹ kọ́ sí ẹ lè kọ́ ẹ lè yín nù ẹ ti gbọ́ bó lọ sọ́dọ̀ ẹ má fi bóyá inú àìsí dáadáa ẹ̀yin àtàwọn ẹbí bàbá rẹ̀ kẹ́ wá máa fi jọ́ọ̀jọ́ ọmọ yẹn ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run onílárí o ẹ ti gbìyànjú lórí ẹ o ẹ jèrè ẹ o àtàwọn tó kù náà o ẹ jèrè Basiti o ẹ sàmì dáadáa ni ẹ sàmì ká gbọ́ ẹ jèrè Basiti àtàwọn tó kù náà ẹ ti gbọ́ anytime tó bá dẹ̀ wá bá yín náà ẹ accept ẹ kí káàbọ̀ ẹ ti gbọ́ wọ́n mi Basiti ṣe gbọ́ ẹ ṣeun màmá ọlọ́run fún yín tọ́jú àbúrò ní sílẹ̀ ọ̀rọ̀ tèmi ọ̀pọ̀ ẹ ṣáàbẹ̀ mi bẹ́ẹ̀. pé kó má ẹ bá ń bẹ ni kó má bínú. gbogbo ayé ní báyìí ń bẹ báyìí. torí mi ò kú lọ lé lọ ọmọ mọ. ẹ má bínú ẹ ti ẹ gbọ́ bá ń bẹ ọmọ bínú ni. ya Basiti ẹ má bínú.
wọ́n sì láì lọ́mọ burúkú fẹ́ kun pa ẹ má bínú àwọn tí wọ́n wà ń lé àìsífẹ̀ tẹ́lẹ̀ ni ó jẹ́ kí wọ́n mọ bí wọ́n ṣe lè rìn. ẹ má bínú ẹ ti gbọ́ fọwọ́nú ẹ jèrè àwọn ọmọ wọn ẹ ti gbọ́ torí pé ẹ pẹ̀lẹ́ gàmá ẹ̀yin náà ọlọ́run ó sì dáadáa ẹ̀yin náà ẹ máa ẹ dín nọ́mbà yẹn lọ́wọ́ ẹ máa pè é kó máa kí àjọṣepọ̀ yín ó máa pín síbí báyìí ẹ ti gbọ́ Bàsítì ó sọmọ fún gbogbo yín ẹ ti gbọ́ ẹ pẹ̀lẹ́ ẹ yẹ dìde. ẹ tún káàbọ̀ padà yẹn wá bó lẹ ṣe rí sí abẹ́rẹ́ ìpínlẹ̀ tún skin gbà kan jìkún ẹ dẹ́kun adábọ̀ ẹ jẹ́ àdarapọ̀ ní abala rẹ̀ ó sí kí ni èròǹgbà tiyín lórí ọ̀rọ̀ tá ẹ ṣẹ̀gbọ́tàn yìí ẹ máa bá ń kọ́mẹ̀ntì ẹ̀ kẹ́ máa láì kẹ́sì máa bá mi pín fọ́nrán káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kí wọ́n bá mi bó káàkiri tààràtààrà kó ba lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára àní rí jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀pá pátá náà lẹ́ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀.